ìsìlámù wa siyasa ẹ̀sìn àti òṣèlú àbí ìsìnlú òun náà ni tí a fẹ́ bá kẹ́bà gbéyẹ̀wò lónìí náà ni pé al-ihsan dáadáa èmi náà ń pè ní dáadáa ọ̀dọ́ yẹ kárí dáadáa látàrí lára àwọn tí a yàn lọ sí ipò falyatafaddal mashkura ma'jura min Allah ya sheikh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على روح سيدنا محمد في الأرواح وصل على جسده في الأجساد آمين وصل على قبره في القبور آمين اللهم بلغ روح سيدنا محمد صلى الله عليه وسلم تحية وسلاما صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات آمين وتطهرنا بها من جميع السيئات آمين وترفعنا بها عندك أعلى الدرجات آمين وتبلغنا بها أقصى الغايات آمين من جميع الخيرات في الحياة وبعد الممات آمين. أدوك فون الحمد لله أن نبوة محمد صلى الله عليه وسلم gbogbo àwọn àfáà wa tí wọ́n ti bọ́ síwájú Ọlọ́run látòrí bàbá wa àfáà àgbà bàbá wa Alhaji àgbà bàbá wa Sheikh Adam bàbá wọn oníwàásí àgbáyé àti gbogbo àwọn àìmà mẹ́sẹ̀sán tí wọ́n ti jẹ́ ìmáàmù lọ nílùú ilẹ̀ yìí ọlọ́mọsà bá wa kẹ́ gbogbo wọn. آمين àwọn àfáà wa tí Ọlọ́run ṣẹ́ wọn kù fún wa tọ́lọ́run sì tá ń bẹ lọ́run kọ́lọ́run sì tún bọ̀ ṣẹ́ wọn kù dáadáa fún wa pẹ̀lú àlàáfíà wa pẹ̀lú àlàáfíà ara tó pé bàbá wa ìmáàmù àgbà tìlú ilẹ̀ yìí شيخ tí Ọlọ́run ọba sì wọ́n ní aṣáájú ìsìláàmù fún lu Ọ̀fà tó dẹ̀ sí wọ́n ní oníwàásí àgbáyé tí wọ́n fi wáàsí wọn tún ayé ṣe dákun Ọlọ́run àtìgbà àtàgbà bàbá wọ́n fi kọ́ ọ̀kan bà wọn nú jẹ́ ń bẹ́ẹ̀ آمين wala la ilaha illallah Àmín. jẹ́ wọn ó ṣáájú wa nínú ìsìláàmù lọ́fà pẹ́ آمين jáwa náà tó lẹ́yìn wọn pẹ́ Àmín. wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim àti gbogbo àwọn àfáà wa tí wọ́n ń to ìlú Ọ̀fà yìí láti ibi tó ti bẹ̀rẹ̀ débi tó dé dákun Ọlọ́run àtàyé wọn má jẹ́ kọ́ ọ̀kan ó bàjẹ́ ń bẹ́ẹ̀ آمين wala la ilaha illallah ẹni tí ó wá sonígbọ̀wọ́ ètò yìí al-Islam wa siyasa ما شاء الله Islam and politics كرامكم الله الكريم Senator Architect Lola Ashir, distinguished Senator Architect Aisa Lola Ashir ما شاء الله tí wọ́n gbé tó yìí kalẹ̀ wọ́n ronú tọlọ́hun wípé àwọn fẹ́ káwọn èèyàn ó jàǹfààní pẹ̀lú òṣèlú nìkan kọ́ àwọn yóò tún gbọ́ nǹkan kan míì tí ó mọ̀ sáwọn èèyàn láǹfààní ما شاء الله bí wọ́n bá fẹ́ jẹ́ aṣáájú rẹ̀ tó dẹ̀ fẹ́ jẹ́ ẹni tí ó ní ipa rẹ̀ níbi ìjásáájú rẹ̀ ó lè má jóṣèlú ó lè jẹ́ nǹkan kan míì téèyàn ti ń ṣe aṣáájú kí làwọn èèyàn lè ṣe kí ni criteria àtàrí lára èèyàn ká tó yàn láṣáájú bó bá wá daṣáájú náà tán kí làwọn àwà tí ó mọ̀ wù tí ó fi síra láyọ̀ الله أكبر níbi tí Ọlọ́run yàn sí ما شاء òun náà ni sẹ́nẹ́tọ̀ wa gbé kalẹ̀ fún wa ما شاء الله dákun Ọlọ́run wọ́n ń sáàfù Nàìjíríà lọ́wọ́ báyìí dákun jí wọn síra láyọ̀ آمين èyí tí a tún dájú kọ tí a ń retí dákun Ọlọ́run mọ́sà bá wa gbàdúrà wọn lórí ẹ̀ آمين wala la ilaha illallah آمين wala kabatu sharif آمين alhaji wa abdulkabir كرامكم الله tí ẹ jẹ́ ìmáàmù wa ní Agún عافاكم الله tí ẹ jẹ́ moderator ètò yìí àti gbogbo àwọn tẹ́ ẹ jọ gbé lọ́wọ́ tẹ́ ẹ jọ ń darí ẹ̀ má da ọ̀rọ̀ tí yín náà rú o آمين wala la ilaha illallah iléeṣẹ́ tá a wà ń bẹ̀rẹ̀ dákun jí ó máa dàgbà sí i آمين Ọlọ́run má jẹ́ ojú náà má jẹ́ ó bàjẹ́ آمين nípa nǹkan tí ẹ bí mi ما شاء الله nípa al-ihsan téèyàn bá jẹ́ aṣáájú àkọ́kọ́ ohun tó yẹ kó kọ́kọ́ nílẹ̀ mí òun náà ni bóun ó ṣèṣe dáadáa الله níbi tọ́lọ́run bá yàn án sí الله أكبر ìwà jẹ́ aṣáájú ni kì í ṣe pé béèyàn bá ń ṣe òṣèlú nìkan ni ó tó jẹ́ aṣáájú béèyàn bá wà nínú ilé tó níyàwó kódà kó má ti bímọ aṣáájú ni apàṣẹ ni lórí ìyàwó rẹ̀ الله أكبر tọ́lọ́run bá tún wá yọ̀ǹda ọmọ fúru ẹni bẹ́ẹ̀ aṣáájú ni apàṣẹ ni lórí ìyàwó àtàwọn ọmọ rẹ̀ الله أكبر كبيرا ibi tí ìjásáájú ti bẹ̀rẹ̀ nìyẹn ما شاء الله Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ibn Umar òun ló gba àdìsí wa látẹnu Ànábì wa Muhammad صلى الله عليه وسلم Ànábì ní kullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi صلى الله عليه وسلم Ànábì wa Muhammad صلى الله عليه وسلم ó ní gbogbo ẹ̀yin ẹ̀dá tọ́lọ́run dá pátá ní adáranjẹ gbogbo ẹ̀dá tọ́lọ́run sì dá ní adáranjẹ yìí Ọlọ́run ó bi léèrè bó ṣe dá ẹran rẹ̀ jẹ الله أكبر wal amiru ra'in aláṣẹ tọ́lọ́run gbàṣẹ lé lọ́wọ́ لو قصري tó dẹ̀ fi àṣẹ sí lẹ́nu adáranjẹ ló náà الله أكبر كبيرا lórí àwọn tọ́lọ́run ní kó máa darí الله أكبر
baálé ilé ni ọba ìlú ni baálẹ̀ ni ìmáàmù ìlú ni kódà ìmáàmù agboolé bẹ́yìn náà ṣe ń jẹ́ ìmáàmù àdúgbò kan yìí nílùú Ọ̀fà anta ra'in wa anta mas'ulun an ra'iyatik. báyìí ṣe ń da àwọn jàmáà yìí jẹ̀ lágún àti gbogbo ohun tó so mọ́ lálìkìyàmà kódà ká tó kúrò láyé ọlọ́run ó bì í yóò sì bì mí náà. àwọn tá a yàn ọ́ sí tọ́ ní kí wọ́n tá a ní kọ́ máa darí bó lọ darí wọn sí aláṣẹ nu. gbogbo àwọn aláṣẹ wa tí wọ́n ń darí wa lásìkò yìí gbogbo alamọ̀ bí Nàìjíríà ṣe rí nìsín owó wọn níta epo wọn níta alówó ní báǹkì gan àrígbà dídájà tí wọ́n dá àwa jẹ yẹn àmọ́ tó wà lábẹ́ ẹ̀rọ nìkan ló máa o torí ètò wa yìí a kì í bú olóṣèlú a dẹ̀ kì í yan nìkan àwọn sọ̀n tọ́lọ́run wa tó bá jọ mọ́ tí wọ́n ń wù níwà àwọn nu ọlọ́nu owó ṣe wọ́n ìyàwó èèyàn ń dààmú kódà tó yẹ mẹ́ranko sẹ́yìn tí ò rówó ra ń jẹ sílé ní ó fún ẹranko ní ó fún ewúrẹ́ lóúnjẹ ìyá tí ò rí oúnjẹ jẹ débi pé ọmọ rẹ̀ ó ṣẹ̀ ṣé ò ní òrọ́ mú fún ọmọ mu bàbá tí ò rí ṣẹ́ṣe ń ṣiṣẹ́ gan kò rówó gbà transfer ni wọ́n ń ṣe sí débi pé ó fẹ́ gbowó rẹ̀ ní báǹkì kò rí gbà báwo lọmọ ṣe béèrè oúnjẹ lọ skul láàárọ̀ tí ó rówó oúnjẹ fọ́mọ rẹ̀ ìdààmú wá bá àtolórí àtàláàrin àtẹlẹ́mù nípa báwọn ìjọba wa ṣe ń darí wa gbogbo eléyìí náà lọ́lọ́run ó bi àwọn aláṣẹ wọ̀nyí nípa bí wọ́n ṣe darí ẹ̀ bàbá wa Ìmáàmù Agún Ànábì wa Muhammad dákẹ́ Ànábì ní wà rọ́júlú ra'in ala ahli baytihi Ànábì ní èèyàn tó jọkùnrin baálé ilé tó bímọ tó níyàwó tó lọ́mọ Ọlọ́run ó bí báwo ló ṣe dá àwọn ìyàwó àtọmọ rẹ̀ jẹ ǹjẹ́ ṣé ọkọ ń yó níta ebi ń pàyàwó àtọmọ nínú ilé ni àbí bọ́kọ ṣe ń yó níta níyàwó àtọmọ ń yó nínú ilé ìbéèrè eléyìí Ọlọ́run ó bí ọkọ tó níyàwó tó lọ́mọ ńlé Ọlọ́run ó bí wali mara'atu ra'iyatun ala bayti zawjiha wa waladi Ànábì wa Muhammad ó tún fò gàrà ó tún bọ́ sórí ìyàwó tó wà lọ́ìdè ọkọ Ànábì ní ìyàwó náà obìnrin tó wà lọ́ìdè ọkọ rẹ̀ adáranjẹ ló náà abẹ́rí fi bayti ala bayti zawjiha lórí ilé ọkọ rẹ̀ tọ́lọ̀ ń fi sí pé kó máa bẹ̀ yẹn wàyíyá mas'ulatun an ra'iyatiha Ọlọ́run ó sì bi obìnrin náà léèrè báwo ló ṣe da inú ilé ọkọ rẹ̀ jẹ àtọmọ tí ọkọ rẹ̀ bí wọ́n wà ládìí yìí ló wí o kò sọ pé wọ́n wà ládìí ha làwú ẹ̀tíkẹ́ẹ̀tì bẹ́ẹ̀ ìyẹn ni pé ó ṣeé ṣe kọkùnrin ó bímọ tẹ́lẹ̀ kíyàwó tó wọlé rẹ̀ ìjẹ́ ńgbà tíyàwó wọlé ọkọ tó bá ọmọ ọkọ nílé yálà ìyá tó bí ọmọ wà lọ́ọ̀dẹ̀ ọkọ pẹ̀lú ẹ̀ tí ń jẹ́ ìyálé ìyàwó ni àbí kò tiẹ̀ sí ìyá tó lọ́mọ lọ́ọ̀dẹ̀ ọkọ ọ̀sàmọ̀pọ̀ ọkọ ló bí ọmọ yìí ìjẹ́ ńgbà tí ìwọ wọlé ọkọ rẹ tán sọ́n fìyà àjọmọ ọkọ rẹ ni àbọ̀ ń tọ́jú rẹ̀ bí ọmọ tiẹ̀ àbí kì í sí lójú ọ̀nà ni torí pé ará ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ abára ń bá ọkùnrin wí tá à ń bá olóṣèlú wí èyí tí ń ṣẹlẹ̀ lọ́ọ̀dẹ̀ tiwa gan yẹ ká yájú sí bàbá wọ ọ̀pọ̀lọpọ̀ ìdẹ ní ìsìn àwọn ìyàwó tí wọ́n délé ọkọ wọn à fẹ́ rí ọmọ ọkọ lójúmọ́ o torí pé àwọn ọkọ ni wọ́n bí fọ́kọ wọn máa fìyà jẹ gbogbo irú àwọn nǹkan bẹ́ẹ̀ yìí náà Ọlọ́run ó bi ẹ̀yin obìnrin náà o Ànábì ló sọ fún wa sallallahu alayhi wa sallam Ànábì wa tún ní fakullukum ra'in wa kullukum mas'ulun an ra'iyatihi Ànábì ní gbogbo yín pátá adaranjẹ níyìn o gbogbo yín sì làábi léèrè báwo lẹ ṣe da ẹran yín jẹ àwa tá a jẹ́ ọmọ Nàìjíríà Ànábì fi wá gẹ́gẹ́ bí ẹran àìsẹ̀ran o àmọ́ pẹ̀lú bóyá àpẹẹrẹ pé tá a wà lábẹ́ àwọn kan tí wọ́n ń dà wá jẹ tí wọ́n ń sàmọ́ alámójútó wa báwo lẹ ṣe mójútó wa Ànábì ní Ọlọ́run ó bí yín sallallahu alayhi wa sallam. Abu Dharri radiyallahu ta'ala anhu wọ́n lọ bá Ànábì wa Muhammad jọ kan ó rí pé Ànábì yan àwọn èèyàn lọ sáwọn ìlú tó pọ̀ pé kí wọ́n lọ darí ẹ̀ bíi mínísítà káyan gọ́vnọ̀ síbì kan káyan bíi ambassadọ̀ lọ sílùú kan kó lọ sojú orílẹ̀-èdè wa Abu Dharri wá bá Ànábì pé
eré oníṣẹ́ ọlọ́run ìyẹn èmi náà láti lọ́ọ́ máa sojú rẹ̀ nílùú kan anabi wa dáhùn pé yá Aba Dharri ìrẹ́ Abu Dharri innaka da'if ọ̀lẹ ní ọ̀fà iṣẹ́ tó ní kí n yàn yìí ọ̀ lè ṣe ọ̀lẹ ní ọ̀ ìyẹn ni pé ẹni tó bá kọ́ fẹ́ gbégbá òṣèlú kó wora rẹ̀ kó àṣẹ́sì ara rẹ̀ ná ǹjẹ́ nǹkan tí mo fẹ́ gbégbá rẹ̀ ṣé mo lágbára àti ṣé mo tó bẹ́ẹ̀ anabi wa ń dá ìsì padà fún Abu Dharri pé yá Aba Dharri ìrẹ́ Abu Dharri innaka da'if ọ̀lẹ ní ọ̀ mo mọ̀ abẹ́ mi lọ gbé wa innaha amanatun ntọ́ ní kí n gbé fún ọ kí n yàn ọ́ síbẹ̀ yìí àmánà ni o gbàfipamọ́ ni o ìfọkàntán ni o tọ́ ọ bá lọ bẹ̀ tọ́ ọ bá rí ṣe ọlọ́run ó bí ọ o ànábì ń wọ́ọ̀nù Abu Dharri bẹ́ẹ̀ wa innaha yawmal qiyamati khizyun wa nadama ntọ́ ní kí n gbé fún ọ kí n yàn yìí tó bá dijọ́ àlìkìyàmọ̀ tọ́ ọ bá rí ṣe ọ yẹ̀yẹ́ wájú ọlọ́run ó sì kábàámọ̀ pé ìbá ti mọ̀ kí n mọ̀ gbà á tá a bá tàn dí ọ̀rọ̀ dáadáa Ìmáàmù Agun a rí i pé n ti ń ṣẹlẹ̀ yìí ó lè má yé àwọn ìjọba wa náà bí Nàìjíríà ṣe ń dàrú gbùdùgbùdì ó lè má yé wọn ó lè jẹ́ pé wọ́n kàn ṣàgbákò àdánwò Ọlọ́run a gbọ́dọ̀ máa ṣépèlé àwọn ìjọba bí nǹkan bá ti ṣẹlẹ̀ gbàrà ẹ jẹ́ á kọ́ wádìí kí ló fà á tó fi ṣẹlẹ̀ náà ìtàn fẹ́ ṣe yìí torí kí ni wọ́n fi ṣe tá a bá wá wádìí àwọn àmàbí tá a kọ̀nù sí gbọ́n ṣe kí ni o èpè gbọ́nagádán igbù ẹ sì wà lábẹ́ wọn ẹni tó fẹ́ wọlé tó wà lábẹ́ ilé bó bá wọlé náà sára rẹ̀ kọ́ náà ni yóò wọlú lórí ni yóò wọlú lórí náà ni abẹ́ni tí ń wà nù ọkọ̀ tí dírẹ́fà ń gbé lọ bí ọ travel ọ̀wá ń ṣèpèlé dírẹ́fà sí bọ́kọ̀ bá jáàmù ẹ̀ níjọ púpọ̀ anábùwà Muhammad orí ni Abu Dharri tó bá gba iṣẹ́ yìí tó ṣe dáadáa filikiyama fi yawmil qiyama khizyun wa nadama lọ́jọ́ gbé dalikiyama ọ yẹ̀yẹ́ wájú ọlọ́run ọ sì kábàámọ̀ pé kí ni mo gbàṣẹ́ yìí fún ìyẹn bẹ́ẹ̀ so a fẹ́ fi yé wa nípa báwo là á ṣe ṣèlú báàbá sì ṣèlú báwo là á ṣe ṣe kí ni àwọn nǹkan tá a rí ká tó gbà lára sáré yan níwọ̀n bá wọn kí wá là á ṣe bá a bá débẹ̀ ó ní al-ihsan èyí tẹ́ bí mi ní ṣókí anábùwà Muhammad ó ní al-ihsan nǹkan tá à ń pè ní dáadáa iṣẹ́ rí an ta'budallaha ka'annaka tarahu ó ní kó máa jọ́sìn fọ́lọ́run bí ìgbà tí ó ń rí Ọlọ́run báyìí bí ìgbà tó ń wo Ọlọ́run báyìí ẹ ń bá jọ́gà ẹni bó bá bẹ níṣẹ́ tó bá wà wájú wa báyìí à á ṣe kọjá ibi tó rán wa torí pa ń bẹ̀rù rẹ̀ bàbá wa sí ń bẹ̀ kágbà pẹ́lẹ́dà rẹ̀ wà ń bẹ̀ ó ní pé àwa tẹ́ ẹ̀ ń darí bẹ́ẹ̀ nu wa ò bá tó yín tá a sì débi tẹ́ ẹ̀ ti ń yàn ẹ máa mọ̀ kọ́lọ̀ ń bẹ níbì kan o tí ń wò yín tí ń wò sí ọwọ́ yín bàbá Ìmáàmù Agun ọ̀nà mo wà bí an ta'budallaha ka'annaka tarahu kọ́ máa sin lọ́hùn bí ìgbà tó ń rí Ọlọ́run wájú rẹ̀ báyìí ṣùgbọ́n fa in lam takun tarahu fa innahu yarak tó bá jẹ́ pọ̀ ọ̀rọ̀ bọ́lọ́run ṣe fira rẹ̀ pamọ́ pé lan tarani ìwọ Mùsá ò lè rí mi tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ Ọlọ́run ní tiẹ̀ gbàpọ́lọ́wọ́ bá ń wù ọ́ ẹ̀yin tẹ́ ń darí wa gbàpọ́lọ́wọ́ bá ń wò yín o akhastumuhunna bi amanatillah nígbà tọ́lọ́ bá ń bá àwọn tó tí wọ́n fẹ́ yàwó sọ̀rọ̀ pé àwọn ìyàwó wọ̀nyí tẹ́ ẹ fẹ́ yìí o àmánà lẹ fi fẹ́ wọn o ẹ̀yin náà tẹ́ ń darí wa àmánà lẹ fi gba ipò yìí pé àìṣe dáadáa á da títí yóò máa yọ kùlùlù kódà gan olúkálùkù ni ó máa fami lẹ́nu ọ̀nà rẹ̀ kódà gan ilé ìwòsàn yín yóò dúró déédéé kódà gan àwọn arúgbó wọ́n máa gbowó oṣù sẹ́ẹ̀músẹ́ mọ́ sádéhùn tẹ́ bá wa ṣiṣẹ́ tẹ̀lé mọ́ gbogbo àwọn ọ̀dọ́ tí òríṣẹ́ á wáṣẹ́ fún wọn wọ́n máa ṣiṣẹ́ ṣe mọ́ ó wá di pé ọkọ ìyàwó kò kápá ìyàwó rẹ̀ mọ́ nígbà tí òrówó filẹ̀ lọ́ìdẹ̀ ọmọ ò kápá òbí ẹ̀ mọ́ nígbà tí òrówó oúnjẹ fọ́ọ̀mọ́ kó tó jáde àwọn arúgbó tí ò yẹ kí wọ́n ṣe wàhálà wọ́n ń dààmú sádéhùn tẹ́ ṣe nìyẹn ẹ gbà pé bẹ́ẹ̀ bá rọ́lọ́run Ọlọ́run bá ń rí yín o àmánà lẹ́gbà o àwa la tẹ̀ka fún yín ká tó débẹ̀ o àwa tá a gbé débẹ̀ lẹ́ ń fara nìyí o ẹ gbà pé Ọlọ́run rí báwo bá rí yín o ríbi tẹ́ ẹ wà lọ́run tẹ́ ti ń ṣèjọba o ànábì ní sọ fún wa bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ànábì ò tún dákẹ́ ànábì ní ya Mu'adh náà ni tó ń bá wí o ẹgẹ́t
Abu Dharr la sọ lẹ́ẹ̀kan Mu'adh lélẹ́yìí Masha Allah. Ànábì ní yá Mu'adh ìrẹ́ Mu'adh ittaqillaha bẹ̀rù Ọlọ́run haythu ma kunt ní gbogbo àyè tó bá wà pátá ló ti bẹ̀rù Ọlọ́run látòrí pírẹsidẹ́ǹtì ààrẹ níbi tó náà wà kó bẹ̀rù Ọlọ́run ó yí dórí àwọn senators káwọn náà bẹ̀rù Ọlọ́run house of rep kí wọ́n bẹ̀rù Ọlọ́run àtàwọn tí wọ́n wà bí àtàwọn tí wọ́n gbàpò tí ipá wọn fẹ́ débẹ̀ àtàwọn tí wọ́n ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n tún ran kàn àti lọ lẹ́ẹ̀kejì káwọn náà bẹ̀rù Ọlọ́run àwọn governors tán wà ní state kọ̀ọ̀kan káwọn náà bẹ̀rù Ọlọ́run lórí àwọn tó wà ní abẹ́ wọn Ànábì ní ittaqillaha bẹ̀rù Ọlọ́run ìrẹ́ Mu'adh haythu ma kunt ní gbogbo àyè tó bá wà wa atbi'i sayyi'atal hasanata tamuhuha wá máa fi dáadáa ṣíṣe tẹ̀lé àìdáa tó bá ṣe kí dáadáa rẹ ó máa pa àìdáa rẹ rẹ́ báwọn ìjọba ó bá ṣe dá lásìkò yìí Màmá Agun ẹ ti gbà pé ẹ ti fara ní àwọn èèyàn àrówó náà mọ́ ẹ wá kówó dà síta àwọn tó ní note lọ́wọ́ ẹ jẹ́ kí wọ́n máa ná kí wọ́n máa kẹ́ máa gbà díẹ̀ kí ẹ ṣe pé káàkà cancel rẹ̀ totally bẹ́ẹ̀ náà ká máa ná bọ́ra wọn ẹ wá máa kó wọlé díẹ̀ kí ó note máa jáde mọ́ kí ni note máa jáde bó ṣe kó wa náà ni bó ṣe yẹ kí wọ́n ṣe nù yẹn ni pé wọ́n ń fi dáadáa tẹ̀lé àìdá torí àìdá ni wọ́n ṣe lójú tí a nígbà tí yẹn bá lówó tí ò rí ná àtún wọ́n á fi owó ra owó àwọn tán náà wọ́n ṣe POS wọ́n gbé wàhálà bá wa a fẹ́ gba 5,000 ẹ ní 1,500 láàfi gbà ṣé yẹn ò pọ̀ jù a fẹ́ gba 20,000 ẹlẹ́gbàá 4,000 naira ìyẹn ti pọ̀ jù bẹ́ẹ̀ bá wa ṣe dáadáa ẹ wá kówó ta kó pọ̀ ká sì máa rí gbà lásìkò tó bá ta bá fẹ́ gbà ká sì máa ná lásìkò tó bá wù wá ń bá àlá ní nǹkan wa etiquette Ànábì ló wí o ó ní atbi'i sayyi'atal hasana tamuhuha máa fi dáadáa tẹ̀lé àìdáa tó bá ṣe kí dáadáa tó ṣe lẹ́yìn àìdáa yẹn kó máa pa ìwà tí ò dáa rẹ́ wa khaliqin nasa bi khuluqin hasan ayò máa nábì dáadáa Ànábì wa ni wá máa báwọn èèyàn lò máa bá wọn ṣe pẹ̀lú wà dáadáa ẹ gbọ́ Màmá Agun pẹ̀lú wà dáadáa máa fi bá wọn lò èyí ni ó jà mọ̀ pé àwọn tán wà ní ipò òṣèlú àwọn tí wọ́n ń gbèrò àti lọ bẹ̀ àwọn tí wọ́n ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n láníyàn àti padà síbẹ̀ nítorí bóyá àwọn nǹkan tí wọ́n ṣe tó kù díẹ̀ káàtó tí ó sì lágbára wọn kò ságbára àti ṣèyọrí ká lè bá a rí gbogbo yòókù ṣèyọrí ni wọ́n tún fẹ́ fi lọ ẹ ṣe dáadáa o ẹ ṣe dáadáa o bẹ́ẹ̀ bá ṣe dáadáa yóò rí dáadáa gbà lọ́dọ̀ Ọlọ́run bó sì san ní ẹ̀san rí yóò jẹ́ bí ó ṣe jẹ́ bẹ́ẹ̀. alhamdulillah àwọn sheikh wa alhaji wa Muhammad Mislihuddin Muhammad Yunus tí wọ́n jẹ́ ajánisi àgbà fún bàbá wa ìmáàmù àgbà fúlù ọ̀fà Ọlọ́run wọn ní bí erin lè fọn kọ́mọ ẹ̀ náà tó fọn òun náà ní ti àárí pẹ̀lú ògùn Ọlọ́run ọba tí ó pé láàkàyè náà tó sì ní kọ́rọ̀ náà mọ wá láti ibi títí ń wá Ọlọ́run ò ní jó bàjẹ́ o ọlá yìí ta fún ànábà Muhammad pẹ̀lú ògùn Ọlọ́run àwa yín náà látòjọ pàdé lọ́la mo rò pé tá a bá tó pè ẹ́ tún jẹ́ wa pẹ̀lú ògùn Ọlọ́run ò ní jó bàjẹ́ o bàbá ìmáàmù àgbà Ọlọ́run bá ní mójútó wọn lẹ́ẹ̀kan láàrin ìṣẹ́jú méjì ẹ dákun ẹ bá ṣayẹ àdúrà fún Oyèlọ́lá Isa Ashiru kí Ọlọ́run kó bá gbàdúrà wọn kó sì fi tí wọ́n fẹ́ lé wọn ní ọwọ́. gẹ́gẹ́ bí ẹ ṣe request Ọlọ́run alhaji wa distinguished senator architect Isa Lọlá Ashir Ọlọ́run mọ́sá bá wa gbàdúrà wọn àníyàn wọn lórí ipò tí wọ́n ń lọ Ọlọ́run mọ́sá bá wa jí ó gbà Ọlọ́run sì bá gbé wọn débẹ̀ pẹ̀lú rọrùn pẹ̀lú kúkún Ọlọ́run àtàbárẹ́kà àwọn ẹni Ọlọ́run bisimilahi alfataha bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. pẹ̀lú ògùn Ọlọ́run a máa dágbére fún wa ní òní èmi ọmọ yín Imam Abdulkabir Muhammadu Bello àti àwọn sheikh wa alhaji wa Mislihuddin Muhammadu Yunus Ìlọrí Asidemade à ń sọ pé wasalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu.